ní kẹ́ ẹ yọ̀ǹda wa kó má di wípé ọ̀tọ̀ lẹni tó jẹ èso àjàrà ọ̀tọ̀ lẹni tí eyín ń kan ẹni rárá wípé ẹ ò yọ̀ǹda wa síbẹ̀síbẹ̀ náà sì rèé à ń jẹ nínú èso àjàrà tẹ́ ẹ ti jẹ eyín fi ń kan wá ó sì ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àfàìmọ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó má forí jálé agbọ́n lé gbogbo àwọn ọmọ Yorùbá lórí báyìí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ dẹ̀ mọ̀ pé ọwọ́ kókó la fi ń wọgi ọwọ́ òòṣà la fi ń wọ ààfin ló sì ń fi ọwọ́ àwọn orílẹ̀-èdè kankan ni wọ́n fi ń wọ orílẹ̀-èdè Nàìjíríà o tí ọ̀rọ̀ wa tó bá padà lọ di ọ̀rọ̀ orílẹ̀-èdè Russia àti kí lórúkọ orílẹ̀-èdè kejì yìí orílẹ̀-èdè Ukraine nígbà tó di wípé àwọn orílẹ̀-èdè tó kù wọn lè dá sọ̀rọ̀ àwọn méjèèjì mọ́ tí wọ́n dìde ogun síra wọn. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní tilé tòkun níbi tẹ̀tí ní àǹfààní láti máa gbọ́ wa káàkiri gbogbo àgbáláyé pátápátá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin ọmọ Odùduwà mo kí yín o wípé a kú dédé àkókò yìí àsìkò ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí á sàn wá síre á sàn wá sáyọ̀ á sàn wá sí ògo láṣẹ Elédùmarè ìkànnì Olómi Ọgbọ́n TV ibẹ̀ náà lẹ ti ní àǹfààní àti máa wá kedere ní orí ìkànnì yìí ní òwúrọ̀ òní lọ́sàn-án òní ní ìrọ̀lẹ́ òní ní àṣálẹ́ yìí ní ìyálẹ̀ta ní gbogbo àsìkò tẹ̀bá náà ní láti máa wò mí níbi gbogbo tẹ̀tí náà àǹfààní àti máa wò mí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn darapọ̀ mọ́ ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ dákun ẹ bá mi share ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ like ẹ comment ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment yìí èmi tí yín tòótọ́ Olúṣọlá Ṣọlá lórúkọ mi òyìn lẹ́kàn lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara àkẹni mi àjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn Ìṣọ̀lá akéré fìní ṣọgbọ́n ló sọ wípé a kú dédé àkókò yìí ṣé ẹ rí i lóòótọ́ ni ó jẹ́ kí n mú àwọn òròyìn olójoojúmọ́ ilẹ̀ wa wá láàárọ̀ ní ṣùgbọ́n bí mo ṣe ń ṣe àgbéyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa yìí ni mo wá rí ìròyìn kan bẹ́ẹ̀ ni mo wò pé ìròyìn yìí o eléyìí gangan ẹ jẹ́ ń ṣe àtúpalẹ̀ ìròyìn yìí kí èmi àti àwọn ènìyàn mi ká sì jọ jíròrò lé lórí kó tó di wípé a tún mú àwọn ètò míì wá tí a jọ jíròrò lé lórí tí a wò tí a máa ń pè ní bó ṣe ń lọ. ní òní ààrẹ ológun orílẹ̀-èdè olómìnira Niger yín ọ̀gágun Abdulrahmani Tìjání àbí Tani dẹ̀ni bóyá tí ibẹ̀ ẹ̀ sáílẹ̀ǹtì tí ṣàwọn àwájú sí ìbò ni kì í ṣe Yorùbá. ààrẹ orílẹ̀-èdè yìí ó nà ká àlébù sáwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ló sì fi ṣe iwájú ó wá tú àṣírí kan wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn gangan báyìí ni wọ́n jẹ́ alátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da orílẹ̀-èdè olómìnira Niger láàmú wípé wọ́n pawọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè France orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wá lo orílẹ̀-èdè Nàìjíríà láti fìtìnà ti wọn nígbà tí wọ́n lo orílẹ̀-èdè Nàìjíríà láti fìtìnà ti wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlúùlú lórílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n mọ àwọn agbésùmọ̀mí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n lè lọ lò àwọn Fulani tí wọ́n lè lọ lò láti lè lọ fi dábàrú ètò ọrọ̀ ajé wọn láti lè lọ fi dábàrú ìlú wọn. lówelówe là ń lùlù ògídìgbò ọlọ́gbọ́n níjọ ọmọràn ní ìmọ̀ eléyìí túmọ̀ sí wípé àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí lórílẹ̀‐èdè wa fúnra ara wa àwọn tí wọ́n ń lò wọ́n àwọn torílẹ̀‐èdè yìí ni níwọ̀n ìgbà tí a lè lò wọ́n ní orílẹ̀‐èdè míì General Abdulrahmani Tìjání yìí ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o àṣírí tó tú ló kọ́kọ́ sọ ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè Faransé wọ́n pawọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà lákọ́kọ́ Nàìjíríà wá pé orílẹ̀-èdè Algeria àti Benin Republic olómìnira Benin wọ́n pawọ́pọ̀ láti fún wọn àwọn orílẹ̀-èdè olómìnira Niger ṣé ẹ gbàgbé wípé nígbà tí
ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n gbàjọba ìjọba ológun bẹ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n jẹ́ bí alága fún àjọ ECOWAS. Wọ́n sì ti àjọ ECOWAS láti lè gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀. Wọ́n kọ́kọ́ ti ẹnubodè ilẹ̀ wa mọ́ ẹnubodè orílẹ̀-èdè olómìnira Niger. Àwọn yẹn ò mọ́ lára. Ṣùgbọ́n nǹkan tí èmi fẹ́ mú jáde ń bẹ̀ lénìí ó ń lọ̀rọ̀ lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n lò. Nígbà tó sọ̀rọ̀ síwájú, wọ́n ní wọ́n ṣe ìpàdé kan nílùú Abuja ní ọdún 2024 ní December 2024. Ọ̀gágun yìí ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o tó gbàjọba ní orílẹ̀-èdè olómìnira Niger. Ẹ mọ̀ pé àwọn orílẹ̀-èdè báyẹn bí àti orílẹ̀-èdè Burkina Faso náà wà náà wọn orílẹ̀-èdè tí wọ́n gba ìjọba ń bẹ̀. Ó ní ní December 2024 wọ́n ṣe ìpàdé kan ní ìlú Abuja. Ìpàdé yẹn ó dá lórí bí wọ́n ṣe máa kó àwọn agbésùmọ̀mí àwọn Boko Haram bí wọ́n ṣe máa kó wọn wá sórílẹ̀-èdè olómìnira Niger láti lè fi tìná ti wọn. Kódà ó dárúkọ ìkan lára àwọn tó jẹ́ gbòógì nínú àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n wà nínú ìpàdé. Mohammed ló porúkọ ẹ̀. Ó wà nínú ìpàdé yẹn. Ẹni tó ti fìgbà kan jẹ́ ex-intelligence chief Abubakar Rufai ó wà nínú ìpàdé yẹn. Ipade ó wà nínú ìpàdé yẹn. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ṣe ìpàdé láti aago 10:00 10:30 a.m. Wọ́n ṣe ìpàdé wọ 4 p.m. ìrọ̀lẹ́. Kí wá là ń dara wa láàmú fún, kí là ń bá ká? Kí là ń dara wa láàmú? Àwa Yorùbá tá ń pariwo Fúlàní. Ó fi hàn gbangba wípé àwọn tó wà ní ìjọba wọ́n fi ń ṣe bísínẹ́sì ni. Àwọn tí wọ́n jẹ́ tọ̀kùlùlù wọ́n fi ń ṣe bísínẹ́sì ni. Now, ẹ lọ wò wọ́n. Of recent ni bàbá Ọmọlólú kan, ṣé Kọ́lá Ọmọlólú ló lọ sí orí Arise TV tóun náà tún lọ ń sọ John ṣánṣán tí wọ́n lórí ọ̀rọ̀ Afẹ́nifẹ́re. Àwọn kan ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re tòótọ́, àwọn kan ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan tí ò ṣe tòótọ́. Ṣé nǹkan tó kàn wá kàn nìyẹn? Ipa wo gan ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti kó tó nítumọ̀? Èmi ti máa ń sọ wípé Yorùbá lọ̀tá Yorùbá. Àwa lọ̀tá ara wa. Àwọn Fúlàní tí wọ́n ń da ẹran ní ìsinyìí. Ṣé kí n sọ fún yín? Abẹ́ mọ̀ tẹ́lẹ̀ wípé àwọn Yorùbá ló ń ra ẹran sọ́dọ̀ wọn. Àwọn Yorùbá ní agbo màálù tó pọ̀, wọ́n wá gba Fúlàní. Tó bá gba Fúlàní pé kí Fúlàní máa ṣọ́, wọ́n mọ̀ pé Fúlàní ò ní jẹ́ kí nǹkan kan ṣe màálù. Tí nǹkan bá ṣe màálù, Fúlàní á dojú kọ àwọn ará àdúgbò, àwọn ará abúlé. Tó bá wá mú Fúlàní, bàbá olówó tó ní màálù á lọ gba Fúlàní lẹ̀. Ṣé ẹ rò pé owó kékeré ni màálù ní ìsinyìí ni? Màálù kan is more than 1 million naira now. Kéèyàn wá ní agbo màálù tó pọ̀. Ṣé ẹ rò bí tálákà ò ń ṣe òwò ẹran mọ́? Ṣèbí Iléyá ló ń bọ̀ yìí. Ẹ bọ́ ẹ tó ń ta àgbò ní ìsinyìí. Káṣẹ̀ má wàá sọ màálù. Àwa gangan lọ̀tá ara wa. Ọ̀gágun Abdulrahmani Tijani ti orílẹ̀-èdè olómìnira Niger tún padà tú àṣírí. Ṣùgbọ́n nǹkan tí mo ṣe jáde wá sọ̀rọ̀ ni wípé nígbà tí kinní tó bá tún máa padà boomerang, tí àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n bá parapọ̀, ẹ mọ̀ pé wọ́n ti kúrò lábẹ́ ìṣàkóso ECOWAS. Àwọn náà ti ní tọ̀dọ̀ tiwọn tí wọ́n pè ní kílọ́pọ̀ pẹ̀nà Alliance of Safe States, AES.
wọ́n ti kúrò lábẹ́ ECOWAS. If this country tó bá lọ parapọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé wọ́n lọ ń tì wá sí kú báyìí, tó bá délẹ̀ tó kò sẹ́ni tó lè jà fún wa nínú gbogbo wọn. Kò sẹ́ni tó lè jà fún wa, kò sẹ́ni tó lè ṣojú wa nínú gbogbo wọn. Kò sẹ́ni tó lè fàyà gbòòrò gbọ́ta fún wa nínú gbogbo wọn. Àwa la máa forí ko. So then we have to see it before kó tó délẹ̀. Kó jẹ́ ká lọ kó ní kálukú mọ̀. Tó ní kálukú bá forí jálé agbọ́n fúnra rẹ̀ kó ní kálukú lọ máa rán. Àmọ́ wípé oníkálukú ló forí jálé agbọ́n tó dẹ̀ ń lọ rán lé fúnra rẹ̀. Ṣùgbọ́n náà ẹ lọ́n forí jálé agbọ́n wá fún wa. Tí àwọn orílẹ̀-èdè tí wọ́n bá dí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bíi tó ń fún wọn ní fìtínà. Orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè France wọ́n ń lò wá fún àwọn orílẹ̀-èdè míì láti lè fi takò wọ́n. Ẹ mọ̀ pé wọ́n ti wá síkù ni. Ṣé wá rí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè France, the reason why tí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ ètò ààbò wa ni wípé wọ́n mọ̀ wípé àwọn tó wà ní ìjọba, àwọn tó jẹ́ ọ̀tọ̀kùlú, àwọn èèyàn ńláńláńlá, àwọn náà ni wọ́n wà nídìí kínní. They know them. Nítorí ẹ̀ ni wọ́n ṣe rán wọn níṣẹ́ sí orílẹ̀-èdè olómìnira Niger. Torí ẹ̀ ni wọ́n ṣe rán wọn níṣẹ́ pé ẹ lọ sí Niger. Ẹ bá wa fìtínà tí wọn. Ẹni téèyàn ò bá mọ̀ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó fẹ́ rán níṣẹ́ yẹn ni. Tẹ́ bá mọ̀ tí bá ń ṣiṣẹ́ mechanic, tẹ́ mọ̀ pé mò ń ṣiṣẹ́ mechanic, ṣé fẹ́ ní kí wọ́n bá yín wọ mọ́tò yín ni? Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè yìí wọ́n dá àwọn tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dá wọn mọ̀. Wọ́n mọ̀ wọ́n. That is the reason why tí wọ́n ṣe ń gbéṣẹ́ yẹn fún wọn. Why tó fi jẹ́ Nàìjíríà ni wọ́n rán sí Niger? Why tí general yìí Abdulrahman yìí tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ó tún dárúkọ. Wọ́n tún ṣèpàdé l'Abuja. Ibi tó ti wá ṣèpàdé ni ò sọ o. Ní Abuja gbọ̀ngàn. Kò sọ precisely. Ohun tí mo tún wá jáde wá sọ wípé ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká panu pọ̀. Ìdí nìyẹn tá a fi ń pe àwọn lọ́balọ́ba wa. A fi ń pe gbogbo àwọn lọ́balọ́ba wa wípé kó ní kálukú wọn kí wọ́n pawọ́pọ̀ kó parapọ̀. Ẹ má jẹ́ kí ilé agbẹ́ yẹn kó jálé wa lórí kó tó di ipò já káwa ti fẹsẹ̀ fẹ́ kúrò. Ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ pé kójú ó má rí ibi báyìí. Gbogbo ara lògùn ẹ̀. Gbogbo ara tó jògùn ẹ̀ yẹn ojúṣe tèmi, ojúṣe tẹ̀yin, ojúṣe tẹ̀yin lọ́balọ́ba, ojúṣe àwọn àgbààgbà. Òun ni ẹ dákun ẹ dábọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká sojúṣe wa dáadáa. Tá a bá sojúṣe yẹn la máa rí wípé kò tá bà wá. Because ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ̀ o. Tí àwọn orílẹ̀-èdè yìí táwọn náà bá lọ gbé ìgbésẹ̀ bí orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine. Ẹ wo ayẹta ò rán bọ́ǹbù o. Ayẹta ò rán bọ́ǹbù o. Àwa kan máa ń fi etí gbọ́, à ń gbọ́ ìtàn nípa ogun ni, ọ̀nà ò ní já rógun o. Ní rógun o. Ẹ wo ẹ bá mi share, ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Eléyìí jẹ́ bí àṣírí tí ẹni tó jẹ́ ọ̀gágun lórílẹ̀-èdè olómìnira Niger tó tú jáde wípé orílẹ̀-èdè Nàìjíríà gangan ni wọ́n mọ àwọn agbésùmọ̀mí tí wọ́n wá ń ṣe àlàmí àti tí wọ́n ń ṣe ìkọlù sí orílẹ̀-èdè wọn. Èyí ló sì fi fún wa ní ìtumọ̀ wípé gbogbo àwọn agbésùmọ̀mí, àwọn Fúlàní, gbogbo àwọn èèyàn tó ń da orílẹ̀-èdè Nàìjíríà yìí láàmú tí à ń ní lórílẹ̀-èdè yìí ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ọ̀tọ̀kùlúlù tó sì jẹ́ pé àwọn ọ̀tọ̀kùlúlù ó ń lò láti fi ṣe okòwò. They are doing it for business. Nítorí pé orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè Faransé tí wọ́n rán wọn ṣe yìí, wọ́n ò ní rán wọn ṣe lásán. Wọ́n kó ní iṣẹ́ burúkú lé wọn lọ́wọ́, wọ́n sì kó ńlá lé wọn lọ́wọ́ tí wọ́n máa fún àwọn agbésùnmọ̀mí àti tọ́wọn náà jèrè rẹ̀. Ẹ wo Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ̀ mí lówé là ń lu ògìrìgbò ọlọ́gbọ́n níjọ ọ̀mọ̀ràn ní mọ́
lára ìròyìn tó jáde láàárọ̀ òní tí mo ní kí n tú yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ìyẹn nìyẹn. Nítorí pé ọ̀pọ̀ rò kágbọ̀n tí bá ní kí n máa mú ròyìn lọ́tùn kí n máa mú ròyìn lósì èké mú eléyìí kó jẹ́ gbòógì kájọ gbé yẹ̀wò kẹ́yìn náà gbọ́ kẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ kí òye rẹ̀ kó sì yé wa dáadáa títí dìgbà tá a fi pàdé ayọ̀ àtàláfíà la fi pàdé láṣẹ Elédùmarè àní wá ara wa tì ó dàbọ̀.